ṣé mọ̀ wípé nígbà míì téèyàn bá ń lé nǹkan tọ́wọ́ èèyàn ò bá tẹ̀ tó dẹ̀ jẹ́ pé nǹkan téèyàn ń fẹ́ ni á máa dùn yàn. ṣé rí àwọn ọmọ tá a fẹ́ gbà yìí náà tá a ti gbà àtàwọn tá a ní kí wọ́n jáde nítorí ìfẹ́ tí wọ́n ní sí iṣẹ́ Àmọ̀tẹ́kùn yìí àwọn náà wò pé the only way táwọn fi lè contribute sí ìdàgbàsókè Ọ̀ṣun state nípa wíwà táwọn wà àti nípa strength àwọn ni pé káwọn náà jọkọ́ mi káwọn wá wo ibo làwọn náà ti lè help honestly a bínú sí wọn bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tèrò bá pọ̀ díẹ̀ la máa ṣe adẹ̀ ti dúpẹ́ lọ́wọ́ gómìnà wa because wọ́n sọ fún wa sí pé tá a bá ṣe ti parí àwọn ti ẹgbẹ̀rún kan yìí by June, July, August a tún máa bẹ̀rẹ̀ another ẹgbẹ̀rún míì tó máa wá because tẹ́ bá wo àwọn local government wa tá a bá sọ pé èèyàn 20, 25 tàbí 30 la fẹ́ kó lọ sí local government kọ̀ọ̀kan iṣẹ́ mélòó náà fẹ́ ṣe area mélòó náà fẹ́ cover ní àwọn local government nítorí àwọn local government wa náà fẹ́ wọ́n tóbi so a need èèyàn tó pọ̀ láti lè lọ sí iṣẹ́ yẹn so a need wọn but the only thing ni pé Mr. Governor ti sọ fún wa pé àwọn máa fún wa ní opportunity wọ́n tẹ̀ ti fún wa láti gba approval fún pé ká employ more but facilities tá a ní kò lè gbájú èèyàn ẹgbẹ̀rún tá à ń ṣe lọ́wọ́ yìí lọ tá a bá dẹ̀ ti parí ẹ̀ a tún máa lọ sí a máa tún bẹ̀rẹ̀ sí ní gba àwọn míì tó kù so nǹkan tí mo fẹ́ sọ fún wọn ni pé kí wọ́n ní sùúrù fún wa kí wọ́n gbàjẹ́ pé eléyìí àwọn tí wọ́n gbà ń sìn kò kí ń ṣe òpin ẹ̀ ìbẹ̀rẹ̀ ni tí wọ́n bá gbà léléyìí wọ́n á gbà ní next one and in the next one a ti ní rẹ́kọ̀dù wọn lọ́wọ́ àwọn tí wọn ò gbà ń sìn wọn máa jẹ́ the first set of people tá a máa gbà because wọ́n ti ṣe training àdẹ̀tìrì wọn àdẹ̀tì mọ̀ pé wọ́n wà ààyè ní kòtò fún gbogbo wa so àdúrà ní ká máa fi ran gómìnà lọ́wọ́ nítorí gómìnà tó bá wò yí pé tẹ́ bá wo iṣẹ́ security ó money consuming ni ó wà capital intensive wọ́n náwó gangan lórí security because tẹ́ bá wo iye àwọn tó wà ń bì ẹbí imagine àwọn ẹgbẹ̀rún tó wà ń bì a ní àwọn bíi 100 àwọn tó ti wà níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta tún train àwọn náà mọ́ wọn oúnjẹ ni gbogbo wọn jẹ oúnjẹ láàárọ̀ oúnjẹ lọ́sàn-án oúnjẹ lálẹ́ mẹ́díkà wọn wà ń bẹ̀ tí gbogbo ẹ̀ là ń ṣe ṣàbò tí gọ́ọ̀mẹ̀ntì náà bá ṣe pé gọ́ọ̀mẹ̀ntì tó bá ní ìfẹ́ aráàlú lọ́kàn wọn ò ní bọ́dà láti ṣe tàbí tí wọ́n máa ṣe ní ká ṣe wọ́n kàn ní ká ṣe fún bíi ọjọ́ méjì ọjọ́ mẹ́ta but it's going to take them for 3 weeks ọ̀sẹ̀ mẹ́ta yìí dẹ̀ ní ẹni tí ò bá jẹ kánú ò lè dúró ó máa sá kúrò ní because a gbọ́dọ̀ prepare ọkàn wọn fún nǹkan tó máa bá níwájú nítorí iwájú tó ń lọ ẹni tó bá fẹ́ lọ sínú igbó tó fẹ́ lọ mú rọ́bà tó fẹ́ lọ mú àwọn ọ̀daràn ṣé wọ́n máa sọ fún un sí pé inú igbó ló ń lọ ò lè dé immediately o so condition yẹn a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n rí láti bí báyìí láti bí tán ti bẹ̀rẹ̀ wípé kò ń ṣe easy things kò ń ṣiṣẹ́ bank kò kí ń ṣiṣẹ́ teacher iṣẹ́ ológun ni bó ṣe ti jẹ́ pé ológun abẹ́lé wọ́n gbọ́dọ̀ àwọn tí wọ́n máa bá pàdé àwọn tí wọ́n lè sọ wípé omi ò lè ṣe ó rẹ̀ mí o àbí ò lágbára wọ́n lè jí wọn anytime lóru so mind yẹn ṣe àbọ̀ wọ́n ní charity begins at home a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe fún wọn láti bẹ̀rẹ̀ wọ́n gbọ́dọ̀ acclimatize pẹ̀lú ìtàn benefit èyí là ń try láti ṣe mo dẹ̀ pé lágbára Ọlọ́run pẹ̀lú ìrànlọ́wọ́ gómìnà pẹ̀lú nǹkan tó ń ṣe fún wa we will have a very good Àmọ̀tẹ́kùn in the next couple of months and years to come. In fact bàtẹ́ táwọn eléyìí bá kúrò sí mà ẹ̀ rí wípé nǹkan tá a máa rí ó yàtọ̀ sí nǹkan tá a ti rí tẹ́lẹ̀ nítorí àwọn tá a kó wá láti wá ṣiṣẹ́ ìfún wọn láti wá kọ́ wọn àwọn tí wọ́n ti lọ tójú wọn ti rí níta nígbà tó wà níṣẹ́ tó wá padà wá táwọn náà dẹ̀ fẹ́ rí pé táwọn náà dẹ̀ rí pé àwọn nídìí láti ṣe iṣẹ́ yìí takuntakun fún ìlú Ọ̀ṣun state láti lọ sókè.